tọ́ mo kí gbogbo èèyàn ọmọ ẹgbẹ́ Godi Room YouTube channel. Ọlọ́run á wà pẹ̀lú wa. Èyí ni láti sọ fún gbogbo ilé wípé tí ó yẹ pé ọmọ tẹ̀katẹ̀ka kan bá ń bẹ nínú yín tó fẹ́ di client ẹ̀ kàbí ó fẹ́ pàṣẹ fún client ẹ̀ kàbí ó fẹ́ bill client ẹ̀, ò kó message mi lórí WhatsApp. Lára àwọn ìta fẹ́ ṣe lé ní lélẹ́yìí bíbẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ Èdùmàrè ọba òkè ni. Ṣé ti rí? Bẹ́ẹ̀ ni àwọn olúgbòhùn lọ́lọ́kan òjọ̀kan. Ṣé ti rí? Àwọn fọ́tò yẹn lélẹ́yìí a fẹ́ ṣí fún yín. Ṣé ti rí? So kò tí ì rí o, ẹ má ṣe rí rárá fún àǹfààní àwọn tó bá fẹ́ ṣiṣẹ́ lórí client wọn. Ẹ gbọ́, bá fẹ́ ṣiṣẹ́ lórí client wọn. For those that wanted to lock their clients, okay, if you are in the Godi Room YouTube channel and you work as a G, and if you confirm for you, shout me on WhatsApp. Shout Prophet Agbata Agbanikun for WhatsApp to lock your client for billing. Yes, if you are ready, let us know. Okay? God, we answer our prayer. So fún yín tẹ́ bá fẹ́ lock client yín, bẹ́ẹ̀ ni mo wà ń bí báyìí. Ọlọ́run ní fi wálé mi Prophet Agbata Agbanikun náà ni. Fún yín tẹ́ bá fẹ́ WhatsApp mi, pè mí sórí WhatsApp mi sórí 070-64294474. For those that wanted to talk to me on WhatsApp, don't call me, WhatsApp me. If you call me, I won't answer. This is my WhatsApp number, 070-64294474. For those that work as a G, if you want to lock your client, to bill your client, I'm here. God will answer our prayer. Bye. Try to subscribe and share.